eléyìí má tún wá ga báyìí o, ó mà lékè ńkà o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin kò bá Bíọ́lá Adébáyọ̀ òṣèré akẹgbẹ́ rẹ̀ kò bá mú ní kékeré o. Níṣe ló wọ tuutu lórí ẹ̀rọ ayélujára ló bá sọ̀rọ̀ kùgbákùgbó ọ̀rọ̀ sí i. Làwọn olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ bá bínú. Ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ. Dr. Dálé Moshood, ẹ gbọ́ gbólóhùn tó ń sọ. Ṣó yẹ kí ẹ̀dá tó jẹ́ pé ó máa ń wo ìgbà tí ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ bá ṣubú á wá gbé wọn wá fi ṣẹ̀sín? Ṣó yẹ kó máa sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ sóhun kán má wàá sọ sítórì òun? Ṣé bí wọn náà máa lọ háyà àwọn èèyàn láti wá sọ sítórì onísítórì lórí afẹ́fẹ́ lọ́dọ̀ ẹ̀? Tí àwọn èèyàn méjì bá ń jà á dẹ̀sà ẹ wo kéèsì àwọn kan Truth or Dare. Kéèsì Truth or Dare yẹn is a big shame in the industry. Ẹ pé mi sọ̀rọ̀ Truth or Dare yẹn rí. Is a big shame, is a big slap. Is a shame tí kò yẹ kó dórí TikTok, kò yẹ kó dórí Facebook, kódà kò yẹ kó dórí social media. Ṣé rí bó ṣe bí gbogbo wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni, bó ṣe tọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí bó ṣe tó àwa tí crisis bá wà. Tẹ́ bá dẹ̀ notice mi láti jọ́ tí mo ti ń lo social media, ẹ rí pé tí crisis bá wà mo máa yẹra ní time yẹn. Mi mọ̀ bóyá notice mi débẹ̀. Tí crisis bá wà mo máa irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn. Tí crisis bá wà mo máa yẹra. Kí ni Truth or Dare yẹn is a shame and is a slap. Ó yẹ kí Yorùbá sáré dáwọ́ bo kí ni Truth or Dare yẹn ni kó má jáde. Wọ́n wá gbé lọ Facebook, wọ́n gbé lọ TikTok. Ó ṣẹ̀ṣẹ̀ wá gbé obìnrin ẹgbẹ́ ẹ wá. Interview tó ṣe fún yẹn, táwọn ọmọ ẹ bá dàgbà, ṣé o pé ọ̀tọ̀ ni pé káwọn èèyàn dóra wọn, ọ̀tọ̀ ni pé ọ̀rọ̀ bọ́ sórí social media, ọ̀tọ̀ ni kó fi platform ẹ wá confirm authentication èèwọ̀ tí o gbọ́dọ̀ data. Bó ṣe rí àwọn kókó ọ̀rọ̀ kan wà ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé àwọn èèyàn wá àwọn ṣe rí àwọn tó smart wọn ò láyà, àwọn tó láyà wọn ò smart, àwọn kan wà wọn ò láyà wọn ò smart. Tẹ́ bá fi rí Yorùbá tó láyà tó dẹ̀ smart, ẹ lọ wo dáadáa, ẹ lọ wo dáadáa. Special breed lẹ́yìn yẹn, àkàndá ni, kò ń ṣe regular. Tó bá jẹ́ pé ọmọ ẹ ló ṣe Truth or Dare, ọmọ títí ẹ tó wò mí ló ṣe Truth or Dare, ṣé o lè gbàdúrà kan gbé lọ sí platform? Ọmọ tó ṣe Truth or Dare yẹn ṣe nǹkan ọmọ yẹn gbogbo ìwà tọmọ yẹn ń wù, ìwà tó ti máa pa àwọn òbí ẹ̀ lẹ́kún ni, ìwà tó ti máa mú bànújẹ́ fáwọn òbí ẹ̀ ni. Tí yẹ ẹ bá wà láyé, ìwà tó ti máa jẹ́ kí yẹ ẹ sunkún ni, ìwà tó ti máa pa lady yẹn náà ní ẹkún ni fúnra rẹ̀. Now lady yẹn ti wá bọ́ sọ́wọ́ n tó ń pa lẹ́kún, ó ti dé public domain. Àwọn ará TikTok ti ń ṣe, ará Facebook ti ń ṣe. Ṣé torí Ọlọ́run ìwọ ṣe gbé wá sórí program ẹ? Àbí nítorí ẹ̀sìn ọjọ́ iwájú àtẹ̀sìn ayérayé káwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àti randíran ẹ̀ kán rí nǹkan wò lórí YouTube? Wà á rí péjọ tó ti ṣorí burúkú ti tiẹ̀ mi ò dá sí rí, mi ò dá sí rí. Ọ̀ǹtì ìgbà tó wá ṣorí burúkú pàtàkì ní January, ó rí pé mò ń wẹ̀ mi ìsọ̀rọ̀ ńgbà yẹn torí mo ń wo ibi tí ìyà ti máa jẹ lára ẹ̀. The same thing, Portable ní issue, ó ní crisis, ó ti sáré lọ gbé èèyàn wá nídìílé ẹ̀. Ìwọ náà ti wá ní issue sí, ṣé kán lọ gbé customer tiẹ̀ náà wá, báwo ló ṣe máa feel? Ó rí pé kò sí ìtẹ́ni tó ṣe show fún ẹ, ó ti ń gbọ̀n, ó ti ń kà, ó ti ń sunkún, ó ti fẹ́ kú, ó ti rù. Wá imagine iye èèyàn tó wà nínú ẹkún ìbànújẹ́
tó dẹ̀ tún máa lọ gbé family member wọn kọ́ wá náà kí wọ́n mú. Ó dijọ́ tó bá fabẹ́rẹ́ gún rẹ̀ wò tó bá mọ bó ṣe wà hurtful. Gbogbo yín máa jáwọ́ nínú iṣẹ́ ibi. Àwọn iṣẹ́ kan wà tẹ́ ẹ̀ ń ṣe lórí online legally but one on one iṣẹ́ tàtúbọ̀tán yín máa fi bàjẹ́ ni. Báwo lẹ ṣe wá ṣe? Ńgbà tó kọ yín lóhùn ṣe mọ́ àṣì iná jó wọn náà lábẹ́ aṣọ. ọ̀lẹ ti gbọ́ lẹ́nu Yèyé Mẹ́ṣọ̀ Lizzy Anjorin kí ni ẹ rí sọ sí ohun tó sọ nínú fọ́nrán náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àwọn olóore.